A kú ara fẹ́ra kù lọ́tún lósì, ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín. Ẹ káàbọ̀ sí ìkànnì Jugba Master Channel. Mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń subscribe sí ìkànnì iléeṣẹ́ tiwa. Àdúrà kan ṣoṣo náà tí màá tún gbà fún yín lálẹ́ òní lásìkò tá a wà yìí ní àkókò kákòókò tó bá bá yín níbi tẹ́ ẹ wà ni wípé ìdààmú ayé kò ní bá yín tọmọtọmọ bẹ́ẹ̀ ṣe ń subscribe yẹn. Láì gbára wa lákòókò lónìí Ṣeun Agboola lórúkọ tèmi. A lè mọ̀mọ́ ṣe o kí sọ̀rọ̀sọ̀rọ̀ wa kó máa rántí ẹni tó máa gbọ́ o. Bẹ́ẹ̀ tẹ́ ẹ máa gbọ́ tẹ́ ẹ bá gbọ́ tẹ́ rí pé ó kù díẹ̀ káàtó ẹ pè wá sí àkíyèsí, àwa náà yóò padà ṣe àlàyé, a sì gba nǹkan tẹ́ ẹ bá sọ ní ìlànà ọmọlúàbí níkànnì tiwa, torí pé àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òun ni ẹ̀mí ọgbọ́n tí ẹ̀ máa ń gùn. Ẹni tó bá wá gbọ́n tó lẹ̀ lómi ò gbọ́n, òun gan ni bàbá òmùgọ̀. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tiwa ṣe gbé dání pé analysis la wà fún. Tá a bá fojú wò pé bó ṣe yẹ kó rí rèé, bọ́pọ̀lọpọ̀ bá ti sọ tiwọn a lè jáde ká sọ tiwa, tí ò bá dẹ̀ nítumọ̀ láti má máa jẹ dátà ẹ̀yìn èèyàn àní jáde. Lálẹ́ òní torí ìròyìn yàjóyàjó kan wà ní ọwọ́ mi lálẹ́ òní tí ọ̀pọ̀lọpọ̀ ó sì ti gbọ́, ọ̀pọ̀lọpọ̀ ó ti gbọ́. Kí n tó sọ yẹn, bàbá wa olóògbé Muhammadu Buhari ajagun fẹ̀yìntì tí wọ́n ti jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ní àná, ọlọ́ọ̀ba mi ti pè wọ́n sọ́dọ̀. Ìyẹn kì í ṣe ìròyìn mọ́, ṣùgbọ́n analysis tó wà ńbẹ̀ ni pé mo fẹ́ béèrè lọ́wọ́ ara wa báyìí pé irú ipò wo lẹ̀dá lè wà láyé, irú agbára wo lẹ̀dá lè ní láyé tí yóò lágbára jọ Ọlọ́run lọ, tọ́lọ́run ọba ò sì ní lè pè sọ́dọ̀, tí ẹlẹ́dàá rẹ̀ tó ṣẹ̀dá ò ní lè sọ wípé ó yá síwọ́ ọṣẹ́. Tó bá yẹ pé à ń dára wa lóhùn lóòótọ́ lọ́kàn ara wa gẹ́gẹ́ bí ẹni tó níbẹ̀rù Ọlọ́run tó sì mọ̀ wípé iṣẹ́ ọwọ́ Olódùmarè lòun, yóò máa rò wípé ẹ̀dá ò jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run. Ọlọ́run kàn dá wa láwòrán ara rẹ̀, ṣùgbọ́n àwùwà Ọlọ́run tó jẹmọ́ ìwà tí Ọlọ́run nífẹ̀ẹ́. Torí lára ìwà tí Ọlọ́run tó dá wa ní àwòrán ara rẹ̀ nífẹ̀ẹ́ ni wípé èyí tó pọ̀ jù ní ká nífẹ̀ẹ́ ọmọnìkejì wa. Ẹni tó bá nífẹ̀ẹ́ ọmọnìkejì ẹ̀, tó ọmọnìkejì ẹ̀ bá ń sunkún, ìgbé rẹ̀ ó ta létí, yóò wà nǹkan ṣe sí i. Mi ní sọ ju bẹ́ẹ̀ lọ torí a kì í fi ikú yọ ẹnikẹ́ni. Ẹni tó bá ń fi ikú yọ ọ̀yàn, èmi á sọ pé ó kù díẹ̀ káàtó, mi ní bù. Ṣùgbọ́n ó wá wà lọ́wọ́ ìwà tí ẹni tó kú náà tó bá wù sí ẹni tó ń fi ikú yọ ọ́, torí pé ó yàtọ̀ síra wọn o. Torí tá a bá ń bú ẹni tó fi ikú yọ ọ̀yàn, ká máa béèrè pé kí ló wà láàrin wọn. Kì í ṣe pé ẹniyẹn ò mọ̀ wípé ikú ò dáa, tàbí rò wípé òun náà ò ní kú. Ṣùgbọ́n t'Ọlọ́run bá yọ ọ̀yàn lọ́wọ́ ọ̀tá tó ń lé ní ìbọ̀ tó má dáadáa ní tó fẹ́ pa ni, t'Ọlọ́run bá yọ ọ̀yàn lọ́wọ́ ẹ̀, tẹ́ bá wá gbọ́ pé ọ̀tá yín tó fẹ́ pa yín kú, ẹ máa fi kú yọ ọ́. Torí pé dandan ni kẹ́ ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Olúwa ó ṣe tó jẹ́ kọ́ta ó yọ̀ mí, tó jẹ́ kágbára ọ̀tá mi ó ká mi. Lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ọ̀tá èèyàn ò bá kú, t'Ọlọ́run bá yọ yín lọ́wọ́ ẹ̀, ẹ sì máa rò ó lọ́kàn yín wípé ẹ ṣì wà nínú ewu. Tí ọ̀gbẹ́ni yóò bá kú, nítorí ẹ̀ nígbà míì tẹ́lòmíì bá hùwà tó yẹ ká bu àtúní ẹjẹ́ abílẹ̀rè o, yóò rí wí o. Torí wọ́n ní tí wọ́n bá fi ọmọ tó pààyẹ́ ẹ̀ lẹ̀ kó ṣòkú yẹ ẹ̀, yóò ṣe bí ò ṣe dà. Ṣùgbọ́n tẹ́ ẹ bá bí léèrè ọ̀rọ̀ tí ò bá yí lórí, yóò rí wí. Àmọ́ tó bá rí wí, kò sí tó tiẹ̀ fẹ́ rí wí, òun aburú ni. Ṣùgbọ́n èyí tí kì í wá ṣe aburú ńkọ́? Ọ̀pọ̀lọpọ̀ wa la gbọ́ la sì mọ̀ wípé bàbá wa Muhammadu Buhari tó dolóògbé, la gbọ́ irú tú tí wọ́n pa nígbà tí wọ́n wà lórí ìjọba. Bẹ́ẹ̀ ni, pàápàá jùlọ fún àwọn tí kì í bá ṣe ẹ̀yà wọn. Ní gbogbo ìgbà ẹ̀ wọ́n rántí ikú, wọn ò mọ̀ pé ikú lè má wọn lọ. Kò dẹ̀ sí nǹkan tí kì í jẹ́ káwọn alágbára ó rántí ikú ò kọjá pé agbára tó wà lọ́wọ́ wọn, wọ́n máa ń rí above ikú.
pé kí ni kò sí tí owó ràn kò sí tí pò lè ràn láàrin ìṣẹ́jú kan tí nǹkan kan bá fẹ́ ṣàwọn wọn á tẹ bàálù létí ó dókè òkun. Òótọ́ ni wọ́n kọ̀ wọn ò ṣe ilé ìwòsàn gidi nítorí àwọn mẹ̀kúnnù bí wọ́n dẹ̀ ṣe ilé ìwòsàn ń gan tán ilé ìwòsàn tó standard agbára mẹ̀kúnnù ò lè ka. Nǹkan ọ̀fẹ́ wo ni ajagun fẹ̀yìntì ààrẹ àná Muhammadu Buhari tó jẹ́ nǹkan ọ̀fẹ́ tó ṣe nígbà tó wà lórí ipò? Èló ni wọ́n ní lọ́wọ́ ń gbà tán dórí ipò, èló ni wọ́n kó kúrò ńbẹ̀, èló ni wọ́n wá kó lọ sọ́run, dúkìá mélòó ni wọ́n kó lọ sọ́run? Tí n bá béèrè pé nǹkan ọ̀fẹ́ mélòó ni wọ́n ṣe fáráàlú, mò ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ọ̀fẹ́, mò ń sọ̀rọ̀ nípa ìwòsàn ọ̀fẹ́, a lè má sọ torí òdodo ọ̀rọ̀ ni kì í ní ká má sọ òun. Àti pé wọ́n ṣọ̀fẹ́ o àti pé wọn ò ṣọ̀fẹ́ o, wọ́n ti kọ ìtàn ara wọn sílẹ̀, wọ́n ti ń kọ́ bọ̀ tipẹ́tipẹ́ látìgbà tán ti wà nínú ológun. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí ò bá ní ṣàbòsí ló mọ̀ wọ́n wípé wọ́n jí ọ̀kan pàtàkì nínú ẹlẹ́yàmẹ̀yà. Mo rántí ayé bàbá wa gómìnà kan nípínlẹ̀ Ọ̀yọ́ tán ti dolóògbé Lamade Shina. Wọn ò sí bàbá wa Buhari ò sí níjọba ń gbà yẹn kọ́ ló ń fọ̀run kẹ́ wọn ò rán méjèèjì ti dèrò ọ̀run sìn. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ láàrin àwọn Yorùbá àti Fúlàní tí bàbá wa Buhari tí wọ́n gbéra láti ìlú wọn láti Katsina tí wọ́n wá sọ́yọ́ stéètì tí wọ́n wá ń gbèjà àwọn Fúlàní nílùú onílùú tí wọn ò dẹ̀ fẹ́ mọ nǹkan tó ṣe. Wọ́n kọ̀ta ara wọn lẹ̀. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lónìí, ẹ̀yin náà ń kọ̀ta ara yín lẹ̀ ní gbogbo olóṣèlú pátá, gbogbo ọba àtèmi àtiwọ́. Ìta bá ṣe ni wọ́n máa sọ lẹ́yìn wa. Kò sọgbọ́n a máa lẹ́yìn, kò sẹ́ni tí ò ní kú. Kò easy láti kú o. Èmi ìfikú yọ̀yàn o. Kò easy. Gbogbo ẹ̀yin àáfàá, gbogbo ẹ̀yin pásítọ̀, ẹ̀ ń kọ ìtàn ara yín lẹ̀ ni. Ìtàn yín lè má jáde lójú ayé yín torí agbára àti ipò tẹ́ ẹ ní, ṣùgbọ́n máa jáde lẹ́yìn yín. Kọ́lọ́n tó fẹ́ ìrànkẹ́ olóògbé Muhammadu Buhari. Èmi sọ kinní kan wípé ẹ̀yin ẹ̀dá fún wọn tó wà láyé tó rẹ́yìn ẹ̀dá kan, wáàsí àti wàásù ló yẹ kó jẹ́ fún ẹ. Gbogbo kinní tí mo dì mọ́wọ́ yìí màá mọ̀ dìílẹ̀ náà ni, màá mọ̀ jùúlẹ̀ náà ni, kò mọ̀ ní bá mi débì kankan. Ẹni tí ò sírùpò tí ò dìmú rí láyé rè yìí, wọ́n kú lórílẹ̀‐èdè yìí, wọ́n gbòkè òkun lọ sí ilé ìwòsàn tí wọn ò lè dárú ẹ̀ lẹ̀. Kábíyèsí Olódùmarè. Ẹ má ṣèkà láyé torí à ń rọ̀run. Ẹ má ṣèkà láyé o torí à ń rọ̀run. Bàbá dé bòde a ó rojọ́ o. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára yìí, àwọn onípò yìí, ọ̀pọ̀ wọn ò gbà pé Ọlọ́run wà. Aṣiwèrè wípé Ọlọ́run kò sí. Ẹlòmíì ò gbà pé ọ̀run wà ní ẹjẹ́ òun ò sáyé kóun tó sọ̀run, ta ló ń bá yín sọ̀rọ̀ ọ̀run? Ọ̀dà o, bí ò bá sọ̀run lójú ẹ̀ ṣé kú wà? Bí kú bá wà, kí lòun ń ṣe tó jẹ́ pé bí kú bá pa ojú rẹ̀ dé, àwọn ọmọ rẹ̀ ò ní padà di ẹni tí ọmọ fetí kọ̀kọ̀kúkọ̀ kiri nípa ìwà bàbá ńlá àwọn ọmọ ẹ̀. Tí Ọlọ́run bá fi ẹ́ sípò kan lénìí, àánú lórí gbà o, pẹ̀lú agbára àtowó tó ní, kì í ṣe pé ó dáa ju àwọn tí wọn ò nípò yẹn lọ. Ikú ń bẹ lótìtọ́ àtòdodo. Olóògbé Buhari ti lọ. Ó mọ̀ nípa Boko Haram, kò mọ̀ nípa Boko Haram. Ó lóun máa fìjọba nìyẹn lára, ó wí bẹ́ẹ̀ kò wí bẹ́ẹ̀. Ó la ọ̀nà láti Nàìjíríà lọ sí ìlú àwọn kí ló ti ń pokọ àwọn Fúlàní tó pè ní lẹ́kejì ẹ̀, kí ló kọ lóhun. Ó ti lọ. Ó kó mọ́tò lọ bẹ̀, ó ní second home ní second home ọ̀hún gan báyìí. Tó bá débẹ̀, tó bá jẹ́bẹ̀ ní ẹ̀sìn sí ẹsẹ̀ ara wọn kọ́ ni wọ́n fi rìn débẹ̀. Ilé ìwòsàn tí wọ́n lọ nílùú òyìnbó ò lè gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ọkú o. Abẹ́ẹ̀rí ibẹ̀ ni wọ́n kú sí.
kódà Ọlọ́run kì í wọjọ́ orí kó tó mú èèyàn lọ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n dàgbà. Gbogbo olórí pátá ẹ̀ sì jẹ́ kí lè jẹ́ ẹ̀kọ́. Gbogbo olóṣèlú, gbogbo ọba, gbogbo baálẹ̀, gbogbo olórí ilé. Kí ló dé tá a mọ̀ rántí pé asán láyé? Kí ló dé tá a rántí ká ṣe dáadáa pé Ifá ní rẹ́yìn ẹni ọ̀tẹ̀? Bẹ́ẹ̀ bá rẹ́ni tó tẹ fá, Ifá ò ní kú. Onífá ní ó rọ̀run. Ifá rẹ̀ ó wà ń bẹ̀. Kábíyèsí Olódùmarè. Àtẹni ire lọ, àtẹni ibi lọ, wọ́n lọ náà ni. Wọ́n ní ọmọ ní sìnkú ìrókò. Bí ìrókò bá kú tán, yóò fọ̀ mọ́lẹ̀. Kí lọmọ sọ nípa ìrókò? Torí dandan ni kéèyàn ó kù lẹ́yìn ẹ̀ ni. Àwọn tó o ṣe bá lé lórí, tó o ṣe lálọ́ọ̀dù lé lórí, dandan ni wọ́n wí nǹkan kan pa ẹ̀. Ọmọ ń pa pé wọ́n ní ká lọ gbé Sunday Igboho, ọmọ ń pa wọ́n pààyàn sílé ẹ̀, kò mọ̀ ń pa ẹ̀, ó ti lọ. Ó ti kọ̀tà ara ẹ̀ lẹ̀ torí kò dìfẹ́ǹdà rẹ̀ ńgbà tó wà láyé pé òun ò wí bẹ́ẹ̀. Ìtumọ̀ pé àtolówó àti tálíkà ikú kan náà ni ó pẹ̀dá. Ikú ni ikú jẹ́. Ẹni ó kú nú omi, ẹni ó kú nú iná, ẹni ó sùn tí ò jí. Ikú ni ikú jẹ́ torí ẹ̀mí nìkan náà ni ó gbà. Ṣẹ́rí bọ́dì yẹn kò ní nǹkan kan ṣe. Bẹ́lẹ̀mí bá ti gba ẹlẹ́mìí gbà, wọ́n ń sọ pálára gbà, ẹlẹ́mìí gbà ni. Ọ̀nà tó bá wù ni ó fi gbà á. Kí la wá ṣe? Kí là ń bá ka? Kò mọ̀ sẹ́ni tó lè pa Ọlọ́run mi. Kò sẹ́ni tó lè fi kùmẹ̀ lé ikú lọ́wọ́ básìkò bá tó. Buhari ti lọ o. Àfikún yọ̀ wọ́n o. Kò sẹ́ni tí òkú ní kú láyé o. Kò sẹ́ni tí oko bàbá rẹ̀ ò ní dìgbòrò. Lálẹ́ yìí náà la tún gbọ́ ti bàbá wa Kábíyèsí Ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú. Ọjọ́ 13 oṣù keje 2025 náà ni. Àwọn náà wọ́n lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn. Wọ́n ti lọ jẹ́ pé Olódùmarè ẹlẹ́dàá tó dá wọn. Gbogbo ipò tá a bá dìmú láyé, gbogbo ìgbà tá a bá lò lórí ipò bá lẹ́gbẹ̀rún ọdún, dandan ni kú lọ́jọ́ kan. Akọ ìsílòkù tá a máa wò lẹ́yìn ẹyẹ àlẹ́yẹ rí. Tẹ́ bá ń gbọ́ à ń wá, a ò rí, a ò sùn, a ò wò, a ò mọ bí ó lọ, a ò mọ bí ó gbà lọ. Bí kú bá dé, ó dé ni o. Ẹnikẹ́ni kò ní lè rí ẹni yẹn mọ́ tí wọ́n bá ti tì bọ̀lẹ̀, àfi tó bá tún dojú oorun, tó bá tún dojú àlá. Tó bá jẹ́ lóòótọ́, gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe jáde ní bàbá wa Àwùjalẹ̀ lọ, iṣẹ́ rere yín yóò máa tọ̀ yín lẹ́yìn. Àwọn náà ti kọ ìwé tiwọn sílẹ̀ o. Gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, ìran Yorùbá, àwọn ọmọ Ìjẹ̀bú ò ní gbàgbé wọn. Torí pé bàbá yìí aláàánú ẹ̀dá ni nígbà tán wà láyé. Tó o bá rántí ikú Gáà kó o sòótọ́, má ṣàbòsí. Wọ́n kówó aráàlú fún ọ. Wọ́n lè bí ń pa àwọn aráàlú. Oko sápò ààrẹ, àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ẹnìkan ló ń pín díẹ̀díẹ̀ fún. Àwọn náà rò pé oore ló ń ṣàwọn. Wọn mọ̀ pé ó ti bí àwọn lórí lẹ́yìn. Rántí kú o. Gbogbo ẹ̀yin tó bá ń pe tẹ́ ń pera yín ní apàṣẹ wàá bíi ti ọ̀gágun tó dolóògbé ajagun fẹ̀yìntì. Ọlọ́run nìkan la pàṣẹ wàá o. Ẹ lè pàṣẹ fún kú tí kú bá débẹ̀ ṣe wà. Ẹ̀yẹn lè ti pa àìmọye èèyàn lẹ́kún. But tọ́lọ́run bá ṣe tán láti pa ẹ̀mí, ara áńgẹ́lì rẹ̀ ti jẹ́ ikú. Jọ̀ọ́ mo fẹ́ mú fóònù mi, mo fẹ́ pé ìyàwó, mo fẹ́ pẹ́ bí ò sí ń bẹ̀. Ṣé kúráyè yẹn ni? Jọ̀ọ́ ìkùmọ̀ tó mú dání máa dùn mí. Let me give you dollars kó import kùmọ̀ mi tó bá tiẹ̀ jẹ́ pé ó di dandan kó pa mí. Kò sí ń bẹ̀. Kùmọ̀ ẹyọ kan náà ni. O ò lè ríra lẹ́niwẹ̀, o lè ríra ńlú òyìnbó. Ìtí ò dá ọ̀dà.
gbogbo ẹ̀yin ọ̀jálé onílé bo tiẹ̀ mọ́lẹ̀ bọ́ba yóò rí tọ̀run wò yín ikú ti mẹ́ni rè lọ báyìí ṣe ń wínú wọn à ní sọ pé kú mẹ́ni ibi lọ ṣùgbọ́n àtẹni ibi àtẹni ire gbogbo wa láàrọ̀rùn ẹ má ṣe kà láyé torí à ń rọrùn ẹ má ṣe kà láyé o torí à ń rọrùn wẹ́ bá dé bòde a ó rojọ́ o inú wọ ọdún sí ẹni tí kú pa ṣùgbọ́n adúpẹ́ pé dàgbà wọ́n dògbó ìyẹn Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari akáwọn èèyàn wọn o akí àwọn ọmọ wọn akẹ́bí wọn o kọ́lọ̀ ń kọ́ fọ̀rùn kẹ́ wọn àdúrà làwa ṣe o ṣùgbọ́n ìwà wọn ni ó mú àdúrà yẹn gbà kò síye àdúrà tí àáfàá kankan lè gbà lẹ́yìn òkú kò síye sàárà tẹ́ ẹ lè ṣe ìwà òkú ni sàárà rẹ̀ ìwà ni ó mú sàárà bá òkú tíwà òkú bá dáa bẹ́ẹ̀ bá ṣe sàárà fún ara ó tù jù àmọ́ tíwà òkú ò bá dáa tẹ́ ẹ bá ṣe sàárà fún àtẹ̀yìn àtẹ̀yẹ òkú ọ̀run tẹ́ ẹ ṣe sàárà yẹn tẹ́ ẹ bá ṣọ́ra kábíyèsí Olódùmarè ẹ má jẹ́ ń pa ọ̀rọ̀ òkú pọ̀ mọ́ tàlàyé Ọlọ́run jẹ́ kí gbogbo ẹni tí ó bá kú kó dàgbà kó dògbò á fèwú parí á fèrè kìjì omi ẹ̀mí wọ́n gùn lágbára Ọlọ́run mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí bí ẹ ṣe ń subscribe sí iléeṣẹ́ wa mo fẹ́ gbẹ́nu lé ọ̀rọ̀ àwọn olólùfẹ́ yín méjì tẹ́lẹ̀ ni ti eléré orí ìtàgé tí wọ́n máa ń ta òsínra wọn gbogbo gbà torí àwọn ìròyìn tí mò ń gbọ́ tó a sì kíkan a kì í lórí ìkànnì wa láìpẹ́ pé ó ṣe dáadáa àmọ́ síbẹ̀ jíjáde wọn yẹn tẹ́ ń jáde fúnra wọn yìí ó ti dàbí ẹni pé kò sẹ́ni tó wù láti gbọ́rọ̀ wọn mọ́ bí mo ṣe ń wò ó ẹ mà àwọn méjèèjì tí mò ń sọ ṣùgbọ́n ìkan láṣẹ jùjù kan lọ adẹ tó gẹ̀ jẹ́ àsinmi kínní yìí àmọ́ bí a ṣe ń dẹ́kun ẹ̀ náà ló ń le sí i àti ń pè lówó ò ti ń láronú gbogbo nǹkan tí ẹ̀dá tí ò bá dìjà láàrin ẹ̀dá láyé èèyàn lè má máa kíra wọn bó tiẹ̀ jẹ́ pé káàárọ̀ àjíbí ìṣọmọ ìyá àjà ṣùgbọ́n àgógógó ẹnu ẹ̀yìn lòun ó ti ń bọ́lẹ̀ jù ó sì ti di tí ó ti ń di ìríra sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí ẹ bá wá ń sọ pé ẹ̀yin kan wà lẹ́yìn igbá àwa kan wà lẹ́yìn àwo Ọlọ́run mọ̀ wípé mi ò sí lẹ́yìn ẹnikẹ́ni ṣùgbọ́n kán mọ̀ fira wọn ṣẹlẹ́yà ni mo wà lẹ́yìn ẹ̀ ó ti ń dàbí pé eléyìí ti ń di ẹlẹ́yà kán wà nǹkan míì ṣe lórí ìkànnì social media bí ẹnìkan bá ń sọ̀rọ̀ tẹ́nìkan ò dáhùn kò tí ì ṣe ìwọ̀n bẹ́ẹ̀ o wọ́n ní ìdákẹ́jẹ́ lè sí mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ lè sí aláṣejù bí wọ́n bá ló tó tá a bá ní òtó èèyàn padà kàbùkù ń bẹ̀ ni ẹnìkíní àtẹnìkejì ẹ ní rógun àbùkù ẹ sì ní tẹ́ láwùjọ ẹ jáwọ́ nínú ìjà ẹ ṣàlàyé ọ̀rọ̀ fúnra yín ẹ jẹ́ ó yéra yín ó ti ń tàn kálẹ̀ ó ti ń malára ó ti ń májèrò oníkálukú ló léèyàn tiẹ̀ lẹ́yìn ìbẹ̀rẹ̀ la ìjà la rí ẹnìkan ò ṣáà gbọ́dọ̀ kú fẹ́nìkan ẹ̀mí gbogbo wa ogun Ṣeun Agbọ́lá mo lọ níbí náà á tún máa pàdé ńgbà mi ẹ ṣé rere o rere ló pé ìkà ò pé.